Abọ́sẹ̀dé ogun ti ṣẹ́ nìyẹn. kọ́nísọ̀hún kó sọ fún Abọ́sẹ̀dé ogun ti ṣẹ́ nìyẹn. ọdún kejì tó bí Bíọ́lá tó bí Bísọ́lá òun náà ló bí Bíọ́lá, òun náà ló sì jẹ́ àbíkẹ́yìn wọn léńjeléńje. olóyè àgbà tán fẹ́ràn Bíọ́lá púpọ̀, ìdí ìfẹ́ yẹn ni kò farahàn ẹnikẹ́ni, ṣùgbọ́n kò gbé lójú. ó mọ̀ pé kò yẹ kí òbí kó fẹ́ràn ọmọ kan ju ọ̀kan lọ. torí pé òun fúnra rẹ̀ mọ̀ wípé kò yẹ kí èèyàn fẹ́ràn ọmọ kan ju èkejì lọ. ẹ má bínú sí wa, ó ga fún nẹ́tíwọ̀kì wa lónìí, ẹ má bínú, ẹ dákun, pẹ́ẹ́pẹ́ẹ́ báyìí náà ni nẹ́tíwọ̀kì òun náà ló ń já. ẹ má bínú sí wa, ẹ dákun, kọ́lọ́wọ́n ọba kó gbà wá lọ́wọ́ nẹ́tíwọ̀kì ní èyí tó wù náà ni nẹ́tíwọ̀kì ń ṣe yìí. ẹ má bínú sí wa, ẹ dákun ẹ̀yin èèyàn mi. bí ó bá sì ti rí bẹ́ẹ̀, ó gbọ́dọ̀ ṣe ní mọ̀nú, ó gbọ́dọ̀ ṣe ní mọ̀nú ni, nítorí lọ́jọ́ tí àwọn ọmọ yòókù bá mọ̀ a jẹ́ pé irú òbí bẹ́ẹ̀ ti fa gbọlọgbọlọ sọ́run ara rẹ̀. bóyá kí irú ìdílé bẹ́ẹ̀ lè tòrò títí dọjọ́ alẹ́. ṣàṣà lẹni tí kò mọ Bíọ́lá ní ọgbà yunifásitì Òkúta, òdú rẹ̀ kì í ṣàìmọ̀ olóko rárá, bí ó sì ti lọ́rẹ̀ẹ́ ọkùnrin náà ló ní lóbìnrin. ó kéré tán àwọn olùkọ́ bá dọ̀rẹ́ tó bíi 6, gbogbo wọn ló ń ṣe ojúṣe rẹ̀ fún. ọmọ orí ìrìn ni Bíọ́lá, ọmọ ọlọ́jà ìrọ̀lẹ́ sì ni pẹ̀lú oníjó ọ̀la àríyá, ọ̀túnla fàájì, ọjọ́ 4 ìgbádùn rẹpẹtẹ ni. ó ń róni níṣe méjì, bí ó ṣiṣẹ́ ẹja níyan. ṣùgbọ́n nínú gbogbo èyí, Bíọ́lá kò ní àjẹkù kan rí nínú gbogbo iṣẹ́ tó ṣe. kàkà kọ́mọ olè ó máa yọ̀, onílé ni ó ń sùn lé. kàkà kẹ́mi ọmọ onílé ó máa yọ̀, onílé ni yóò sùn ní ebi. ọmọ ọgbọ́n tó ń dá sí i, ẹnu òfìfo kì í sì í dún yànmùyànmù. ẹgbẹ́ faraṣe ló kúkú wà, oníṣẹ́ gidi ni. ìyẹn ni pé àwọn ọmọ orí ìrìn òní ọmọ tá à ń wí yìí. ẹ ṣeun Prince Venus, ẹ ṣé Adéyẹmí Ọ̀ṣùbàdé, ẹ ṣé Miss Adé Wells, ẹ ṣé wọn ni nice one, àdúpẹ́. Bùkọ́lá Adégoróyè, ẹ ṣé Kẹ́mi Ọlátòkùnbọ̀, ẹ ṣé Wálé Ọlá, ẹ ṣé Muyideen Ìmúra náà, wọ́n ní network problem. bẹ́ẹ̀ ni o, ìyá mi Ìyábọ̀ Adébọ̀jẹ̀ káàbọ̀ sórí ètò. network problem ni, ẹ má bínú sí wa, ẹ dákun. wọ́n múra ìdánwò àṣekágbá lọ́wọ́ ni àìsàn òjijì ló kọlù ú. àwọn èèyàn tilẹ̀ rò wípé àsàn ibà lásán ni, ṣùgbọ́n nígbà tó di pé ó bẹ̀rẹ̀ sí bì, tára rẹ̀ ń gbóná, tí ara ń ta, tí ara ń jajẹ, tí orí sì ń fọ́, òtútù ń mú, tó sì bẹ̀rẹ̀ sí ní ká ṣíóṣíó bí adìyẹ. oníkálùkù tó ń di pé nǹkan kan rìn wìnìwìnì káàkiri ara rẹ̀, tí òyì ń kọ́, tí ó di pé ó ń rìn àrìn ṣubú ní àwọn ènìyàn tó mọ̀ pé àìsàn náà ní ọ̀ràn. nígbà tí gbogbo rẹ̀ yóò parí kege, ó bẹ̀rẹ̀ sí ní rù. ó rù tó bẹ́ẹ̀ gẹ́ tí orí rẹ̀ fi di pálágún, àyà rẹ̀ sì rí kẹ̀rẹ̀, apá rẹ̀ sì rí jàwàlà, ẹsẹ̀ rẹ̀ rí dínrín, ojú rẹ̀ sì rí foro, imú rẹ̀ rí tògìlà. èèyàn sì lè máa ka
eegun àyà rẹ̀ lọ́kọ̀ọ̀kan egungun ìka ọmọ ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ rẹ̀ hàn kétékété orí sára bíi egungun táwọn akẹ́kọ̀ọ́ fi ń kọ ẹ̀kọ́ bàọ́lọ́jì Gbálájá ló nà sórí bẹ́ẹ̀dì kò sí lè dìde níbi tó ti ń gba tomi tẹ̀jẹ̀ sára àìsàn náà burú jáì oṣù kan lẹ́yìn tí wọ́n gbé dé ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn yunifásitì Òkúta ló dágbére fáyé kò sẹ́ni tó rí òkú rẹ̀ nígbà tí wọ́n gbé dé Àjẹ́làńwá tí kò káwọ́ mọ́rí bí àwọn ọkùnrin méjì kan ti fojú kan òkú náà ni wọ́n padà sẹ́yìn ṣùgbọ́n wọ́n fẹ́rẹ̀ rìn tó òpó wáyà méjì kí ẹnikẹ́ni wọ́n tó lè rí ohunkóhun ọ̀rẹ́ lásán kọ́ ni ikú ọmọ olóyè o Àjàyí ló sọ bẹ́ẹ̀ ó ní ìwọ náà wí báhun kọ́ àbí o rí bó ṣe ṣàìsàn egungun wógánwógán nílẹ̀ ayé mọ̀ níkà o tó ẹ̀yin èèyàn mi ẹ bá wojú aago wa báyìí ẹ rí wípé aago 10 ó ti ré kọjá níbí yìí òun náà ni àárìmọ̀ lónìí nígbà tó bá dijọ́ mẹ́jọ a mọ̀ tẹ̀síwájú lórí ẹ̀ ibi tá a parí rẹ̀ sí lónìí òun náà ni wípé ibi táwọn arákùnrin méjì ti ń sọ̀rọ̀ wọ́n ní ayé níkà o ẹ ṣeun Mítì Adé Wells wọ́n ní very good ẹ ṣé mo dúpẹ́ ibi táàrí wọn ní abala àṣà wa lórí ìtàn ohun tẹ́nìkan ò ṣe rí ẹ sì mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tó ṣe tẹ́nìkan ò ṣe rí dandan náà ni kí ojú rẹ̀ kó rí tí ẹnìkan ò rí rí kọ́lọ́wọ́n ọba kó má jẹ́ kí ojú wa kó rí rí kúrì ẹni tó bá ti ṣèkà tó ti dóró kó náà mọ́ retí ọjọ́ àti sùn kó mọ́ retí wípé Ọlọ́run kan ń bẹ lókè tí ó san fún èèyàn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ pé ẹjọ́ tí ọba ayé dá tí ò rí dá bọ́bọ̀ ọ̀run bá tọwọ́ bọ̀ yóò mọ̀ níbi tí ọmọ já sí kọ́lọ́wọ́n ọba kó mọ̀ fi wálẹ̀ bàbá mi Muyideen wọ́n ní good job ma ẹ ṣeun gan ni mo dúpẹ́ o ibi tá fi àdàgbé ètò tòní tá fi rọ̀ sí lónìí rèé wọ́n ló wu ni ká jẹran pẹ́lẹ́nu òǹfọ̀ ọ̀nà fún náà ní ọ̀jẹ́ á fẹnu ètò tòní á fi sọlẹ̀ kọ̀ bí ìgbà tọkọ̀ bá fẹnu sọlẹ̀ sébùté ibi náà láàrin mọ́ lágbára ṣe Èdùmàrè ìjọ mẹ́jọ àmọ̀ tẹ̀síwájú láṣẹ Èdùmàrè ẹ má gbàgbé láti polówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò fún gbogbo ẹ̀yin ìyálájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá ilé iṣẹ́ kéékèèké tí ẹ fẹ́ polówó ọjà yín tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbé ṣe lọ́dọ̀ yín ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbá yín polówó ẹ̀ á jẹ́ kí gbogbo ayé mọ̀ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbé ṣe gbogbo ẹ̀yin ìyálájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin onílé ìjọsìn oníṣọ́ọ̀ṣì ni onímọ́ṣáláṣí ẹ̀yin fẹ́ ṣe nǹkan mọ́ṣáláṣí yín ni àjọ̀dún lẹ̀yin fẹ́ ṣe ìkórè ni ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbáyín polówó ẹ̀ tí gbogbo ayé gbọ́ tí wọ́n sì mọ̀ ń tẹ̀ ń ṣe àbáyín fẹ́ darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ yìí bóyá yìí náà ní ètò kan méjì tẹ́ fẹ́ gbé kalẹ̀ tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ gbọ́n pa ẹ̀ ẹ pè studio number wa 07459 353799 07459 353799 àbí Nàìjíríà lẹ́yìn wà àbí ìlú sẹ́ẹ̀ bá wà tẹ́ fẹ́ ṣe program a ní rédíò náà a ní àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ láti Nàìjíríà wá tẹ́ bá lọ sórí ìbílẹ̀ rédíò Nàìjíríà tí wọ́n ń ṣètò táwa ta sì ń gbé wọn jáde láti bí bẹ́ẹ̀ náà bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ lè pè wá àgbéyẹ̀wò àjọsọ tí gbogbo ó sì dá agbára ṣe Èdùmàrè. Bàbá mi Adémọ́lá ẹ̀ṣẹ́ wọn ni ẹ ti gbìyànjú o ìyá mi Ìyábọ̀ Adébọ̀dé wọn ni ẹ kú iṣẹ́ o ìyá àbàdàn áńgẹ́lì tó ń gbórí ilẹ̀ ṣeun ìyá mi wọn ni kí Olúwa ṣọ́ wa di ọjọ́ mẹ́jọ ó dàbọ̀ bàbá mi Prince ìyá mi Olúyọmí Olúpọ̀nlé wọn ni well done my dear sister and good night ẹ̀ṣẹ́ ìyá mi tèmi lolúwa tèmi ẹ ṣeun ìyá mi ẹ ṣeun àdúpẹ́ ẹ má gbàgbé Comforter 2018 nílùú Amẹ́ríkà níbẹ̀ náà ni ó ti wáyé ní New York níbẹ̀ náà ni ó ti wáyé ní July 28 láti aago 12 títí di aago 9 gbogbo àwọn èèyàn náà là ń pè fún sẹlẹ́kẹ́rùbù níbi tí gbogbo ìjọ gbogbo aláṣọ àdúrà aláṣọ funfun ní gbogbo ọmọlẹ́yìn Kristi láti jọ péjọ papọ̀ láti jọ péjọ sin Ọlọ́run ìyẹn ni Comforter
fún 2018 láti ọwọ́ àwọn màmá wa Reverend Mother Esther Abímbọ́lá Àjàyí JP tí wọ́n gbé kalẹ̀. Gbogbo wa pátá náà ni wọ́n pè pé ká darapọ̀ wọ́n ní New York níbẹ̀ náà ló ti máa wáyé lágbára náà. Gbogbo náà ni wọ́n pè ní Palace, ibẹ̀ náà ni wọ́n ti máa ṣe ní July 28. Gbogbo wa pátápátá náà ni wọ́n pè pé ká wá níjọ́ náà kájọ wá gbé Ọlọ́run ga, ìyẹn ní New York níbẹ̀ ló ti máa wáyé. A ti ń polówó ẹ̀ náà láti bí ijọ́ mẹ́ta, a sì ti ń fi pósítà náà síta fún àwa tí a bá fẹ́ wá. Ẹ ṣeun. Dẹ̀ má gbàgbé ẹgbẹ́ Unification Army of Salvation Command UK and Ireland wọ́n fi tìfẹ́tìfẹ́ pè wá síbi àjọ̀dún ọmọ ogun èyí tó máa wáyé ní August 4, 2018 ọjọ́ Sátidé láti aago 1 ọ̀sán náà ni wọ́n ń pè wá sí àjọ̀dún ọdún kejìlélógún 22nd anniversary Thanksgiving. Gbogbo náà ni wọ́n ń pè gbogbo ẹgbẹ́ ọmọ ogun Kérúbù àti Séráfù, gbogbo apáta náà ni wọ́n, gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi, gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí àbá àjálàṣọ ara, gbogbo náà pátá náà ń pè. Àjọyọ̀ náà ni wọ́n pè wá fún pé ká wá bá wọn yọ̀, ká bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tá a bá lọ fún ìpolówó ọjà wa a máa rí gbogbo ẹ̀ lórí ìpolówó. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá ní jẹ́nà ṣe wọn ẹ̀kọ́ àìbínú lágbára Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò wá òní fọ́, ìtí tẹ́ fi ń gbọ́ wá òní di, kò ní dé tẹ́ náwó sí ilé òní lé wa, ọ̀nà òní nà wá, ànírógun ẹkún bẹ́ẹ̀ là ànírógun òṣè, àníríbànújẹ́ ẹkún òṣè kò ní jẹ́ tiwa lágbára ṣe Èdùmàrè. A máa lọ lónìí, a tún padà níjọ́ mẹ́jọ láṣẹ Èdùmàrè. Ọbẹ̀ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ báyìí náà ní bẹ́ẹ̀ náà àwọn aláàmọ̀wọ́ yìí náà láàmọ̀ bá àní gbọ́kú sí yín bẹ̀rẹ̀ náà ní gbọ́kú sí wa, àní rí gbé sọnù bí òṣèlú ọmọ. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá Ìbàdàn yín náà rèé, ìyá Ìbàdàn yín authentic, ìyá Ìbàdàn yín broadcaster, wọ́n là ń lórí pírẹsẹ̀ntà yín rè á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ̀ràn ọ̀yájú ọmọ yín rè ti mọ̀ pàṣíwájú ń bàbá ajímọ̀sọ̀rọ̀ ẹ̀jẹ̀ wà fún gbogbo UK náà ní dágbére fún yín. Àjọkẹ́ Adé èlé ní jẹ́ èmi lọ́mọ àgọ́bìnrin ọmọ àgùn òbí dúdú ẹ̀gún létí ní ọ̀pọ̀ kàrẹ́ iyán fúnfọ́ kábàrà mi ní jọjọ èmi lọ́mọ tápà lé ìpètò ọmọ ẹranko yáyo ọmọ ẹkùn tó fi torítorí, ọmọ ẹkùn tó fi tìrùtìrù, ọmọ ẹkùn tó fi ti gbogbo ara lókè Ìbàdàn nílé Olúyọ̀lé, nílé ìyá, nílé bàbá tóbi ńlọmọ. Ìbàdàn májà tẹ kára wájú lẹ́rú, èmi lọ́mọ jẹ̀gbín kára máa fi kára fọ́rí mu. Ìlú Àìná, ìlú Òjó, ìlú Àjàyí, olódògbò kẹ̀rìkẹ̀rì lójú ogun. Èmi lọ́mọ agẹ́sí kólé, ọmọ agbó sásámọ̀sá, ọmọ agbóyèyàmọ̀yà. Ìbàdàn bá ní ìṣọ̀rẹ́ ẹ̀mú ní lójú ogun, èmi lọ́mọ ọgbọ́sọ kẹ̀kẹ́ ń bẹ̀rẹ̀ bí ìjà. Ọmọ àjòrò sùn, Ìbàdàn àtàgé ọlọ́mú òrùn yóò gbé wá, kò ní dẹrù ìyàlẹ́ àlórí. A lọ lónìí, a ti padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run. Ẹ dákun ẹ mọ́ báyàn jà o, òrùn ayọ̀ lásùn. Bẹ́ẹ̀ bá rí èṣù tó wọ kọ́mú tó fi gọ́gùn ojú, ẹ má fọmú èṣù ṣeré o. Èṣù oníṣẹ́yìn kò ní ṣẹ̀yìn, kò ní yà sílé kó wa gbogbo wa títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ. Ire lójú owó rí o, ire lójú wa ó rí. Ká pàdé láyọ̀, ká má dòlódì lẹ́yìn ara wa. Ó dàárọ̀, ó dìgbà kan náà. Ẹ ṣeun mo dúpẹ́. Káyọ̀mọdé èèyàn tó rùn fún bí àwọn ọkọ̀ fún ẹ̀jẹ̀. Ìròyìn àkọ́tún mílíkì ayé fọ́hùn àti ìgbàlódé kánú ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ karùn-ún ti redé bí òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe bọ̀bẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́jú bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ síjú ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yin ọmọ káàrò jíire tó fẹ́ ká jẹ́ gbogbo rẹ̀ jẹ máa bọ̀ tààrà níbi ilẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá Ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àsọ̀rọ̀ gbèsè
yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. You want to have a good-looking skin? Are you trying to get rid of your old skin? Do you want to make your complexion clean and bright? Get rid of sunburns, dark circles, acne, spots, and your skin become beautiful, glowing, and presentable. Bẹ́ẹ̀ni, ká bọ́ lọ́wọ́ gbogbo kòkòrò ara, ká bọ́ lọ́wọ́ gbogbo kòkòrò tó ń bá àwọn ara wọ̀nyá ìjà. Ifo, ìlà, gbogbo ohun tó ṣe pálapàla sí ni lára, tàbí eléyìí tí ọṣẹ fà sí àwọ̀ ara ẹni. Kí ibìkan dúdú, kí ibìkan pupa lára ẹni. Unbalanced skin, authentic beauty skin care ló lè yanjú ẹ̀. Bẹ́ẹ̀ni, lóríṣiríṣi la ṣe wọ́n jáde. Hot chocolate lotion, pink up balm, super half cast shower gel, super half cast scrub, super half cast face cream, half cast oil, super half cast lotion, whitening cream, whitening oil, super half cast gel, Dande whitening lotion, hot whitening oil, whitening black soap, half cast cleanser, whitening oil, super half cast oil, hot whitening oil. All these are our best organic skin care products and we ship them worldwide. Kárí ayé ni a ti ń ta gbogbo ẹ̀. Contact number 0742428743 or +447424728743. UK ni a ti ṣe jáde. Follow us on Instagram at Authentic Beauty Skin Care or Facebook page Authentic Beauty Skin Care. Authentic Beauty Skin Care. Celebrate the Hospital coming up July 28, 2018. The Lord is inviting everybody in the world. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. Wọ́n bá yín
ṣàkóso gbogbo ayẹyẹ yìí wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣàyẹyẹ yìí ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yìí ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Dìde ọmọ ogun gbàlà gbé orúkọ Jésù ga ọjọ́ látàrí lónìí tí Michael Balógun wá Michael mímọ́ mímọ́ Balógun Michael mímọ́ mímọ́ Balógun ṣamọ̀nà ẹgbẹ́ wa dópin bá wa ṣẹ́gun Lucifer. TNS Unification Council of Army of Salvation UK and Ireland Command is inviting everybody to their 22nd anniversary and Thanksgiving service. Bẹ́ẹ̀ni àwọn ọmọ ogun ìka àti TNS Unification UK and Ireland Command ló ń pe gbogbo wa sí àjọ̀dún ọdún kejìlélógún àti ìdúpẹ́ tó máa wáyé ní Saturday 4th August 2018 at TNS Love of God Ministry Mountain of Peace aládùúgbò tó wà ní Unit 1 Abequate side Salinas Lane Dagenham RM8 1ES by 12 p.m. ó ti máa ní agbára jù General Idris Bioni ní GOC Commander-in-Chief General Olabelo ní Deputy GOC Col Calista Adewale ní Acting General Secretary late Dr. General C.E. Olaleye ní Grand Commander-in-Chief worldwide His Eminence Most Elder Apostle and Prophet Dr. Solomon Alao JP the Supreme Head worldwide. Jesus Christ is our wonderful counselor, everlasting Father, Prince of Peace. Ẹ má gbẹ̀yìn láti wá bá wa ṣe ìgbé àjọ̀dún ọdún kejìlélógún yìí ó ti máa ní agbára jù gbogbo yín pátá là ń retí o a ó sì di alábùkún fún lórúkọ Jésù.